That's right. And the real thing I walk here, Bowana, and Yemi. You are really late. Lawana, my like it. May not be a man here boring a little. And you know, we're meeting me. You have another village. I'm a Google no. Why you so yalawa? Someone again made a job now. And then why you never saw me like we look you. You are not even well at one. They're hanging up to her. Oh, where you might be not living in a one. Understand you. I was like a demon met here. Now you have some lawa. So we are one. It's time away. If you want to market, no film with you. What are they doing? There's a money. Have you? So, every metal who were Kaye, Abi, every metal important. Wait, you wouldn't walk away. What they will try from now on, allow just over the Yareni, Yaku, and you will be winning the Kulawara, and they don't have stop the nonsense. Me ask one better. What happened? At the end, Nanya. 5 o'clock, me I say I have a bed, and me ask a message 12 o'clock person. You're going home. And then I say to me, Lawa, he gave me white tea. No problem. Who you me anyway? Me no way in the room, the week I will do them. So, well, no, what I mean of you. We want time when you there, Larry, when he drew value, when he drove it away. If you are very not so bold, we monarchy will be made one food. Who bury a lawyer to no good or the old day bow. Career was at one. After my maybe we will go away. May not new pork, Jahama, where no way I can put me even I can navigate. No woman on the view. No problem. I will not say.
How, sister? You girlfriend and brother? You don't need a lega. What did you live up? Did you want to see my many over? Every not daily of me. How? That's it. How was it? Mary! And then Mary! Sister, come on, love it. let it go. I want to win. Mother, son. Why are you again? Eating with I used to be gassy. Okay, what will you know what to do? That's it. One day, there. You know, I live at 1 year. So I let you walk in. I will probably ask them, but I ask them, but not too. Or do go to one. Okay, here was it. Oh, my God, it's ball of beer. Carol Marco do everyone knew. A ball of beer, and more of beer. No, that is a getting now. Then you come away with soap and bread. Every time I wear, I want to win. Oh, jail, you know, I win. How? Come on, everybody lega. No, not that's it. Omega, you never do. Okay. Jaji. And I'm going to lock on you. Why not go in my over? Oh, engine only there, you see. Maria, the mammy and necessity made for the only one. Oh, God, can hear it. I'm can hear it. Love who I'm busy now. Now, what are they tired body? We ain't one. How? The gas in way that you gas, you're taking him on gun. What do you? We got to do you. Every time I look at my body, I had to some at the edge of some sister. Who's that job? I tell them that I you could get us not to you. Sister. Go up for them. You will the mess of your book. I have to do my do what I mean. Oh, you let me. No more way. Who will do? Mamma without more. Maybe you might have on a form of 1 forward having our hobby pool. I will not love you. So, get a matana and any matter can take back. I was so, but I remember who may have women you. Get your sister. To be a clear. If you say me spoil, you go spoil out for you to no nonsense. I'm not back. I'm not pure. I won't. You get off here. Let me do everyone. No one. You are to a passenger who now with the family has no door. Collect. Any general brother. Well, you're here. Yes. What do you know of you? Yeah, you didn't know. One more than 2. Then you didn't know. I put it in another, not so good in your soon. We are one day. Now, so I will see you. Only the new way I hope you're in enough. You don't know him. Huh? You don't know him. What's your women? Tell you know. The very little one, because where they get smiling, where I give them and everything will go on. So when I can do that, I do want to do it. One of the small folks in a room look by the women.
Yet in the web where I don't go down now. Well, it was ever over. And also, you know, yeah, when you win, when I win, go, we are working. So, no problem. What test? I can't remember you want to need to test out. Yeah, but the one about that test is no more. What do you know about you are young and good one? I will walk away, no problem. Brother, man, I want to be brother Saturno God. I feel not once if I do. Yeah, we move what they know. Anything. I do me after work. Baby. So you have a well now. I will tell you. I mean, I'm by reasons. So anyway, okay. Yes, so you hear to the good react to the waiting. It gave me a new watch it. I'll get 20. You are kind. No, Pablo. Many a city was a big near one melo. You don't know when I could not if you come. Only a lot. I know. Every year. But there is nothing you can do. You just have to be on the route. Where I believe you will be around. Who will anything you want for? Now, anything you will watch it room away. Bravo. The man is a little near home and Mommy. Yeah, but not so again. I'm aware, you know, my happy over. Oh, mommy, but where was mommy? The one get for my idea. They are selling. You. Oh, who you'll be to my Wessie? Wessie. What's your Mom? Because you are not planning my friend men already in France. We have to move to France. Nobody France. I tell you what they know the movie alone. Imagine every man. Everybody knows you. Bí ló wà ní ìyàn tẹ́ ọ̀wẹ́ òmùhàmẹ́ yàwó àrùmárì jàkẹ́pà. Ìyá fi ọ̀gọ̀ ẹbí ẹni máa ń wọ̀dé ìlà wọn. Èkó ìmù avian ó ní mẹ́gbà lọ. Ẹ má wẹ́rẹ́ ìmù rẹ̀ yìí France. Bẹ́ẹ̀ ló bọ̀ yìí ṣe náà nìyà. Ó lò kí màá náà pa ayé ìwé. Ẹ tún bá àwa sọ̀dọ̀ nítorí ní òbí wọn mi aṣọ á gbé àdé àlọ́pẹ́ wà kéde wọ́n dọ́ ó kéde sún abí ẹlẹ́ tọmọ náà wọ́n wọ́n ní àti ayé lọ. Ní ká sọ́dọ̀ ní à sọ́dọ̀ àwọn ẹ̀wẹ̀ tí wọ́n pànà àwọn ẹ̀wẹ̀ tí àwọn ẹ̀wẹ̀ tó pànà lọ́nà. Ìyẹn ẹ̀dẹ̀ tẹ̀lé máa lè dìmọ̀. Ọmọ ẹ̀ tí a sọ tó pànà ọmọ rẹ̀ ẹ̀wẹ̀ bò. Ẹ wò ẹnu sí ẹ má wẹ́wẹ́ ìbọn ni mà ọ́ ẹ ẹ́ mi lùgbẹ́ ṣe náà ni á
Ejela sana kwa ọkwa dị mata obi. Udo ke mana le pa wa ge we buru ọta odo. Akedo ani je we ikedo won odo. Ha? Mommy. Wọ́n wọ̀ ya kuta we ijo la ha mo ga ni we nu me ri o mo ga we. If not me ha mo ko ko me na. The more do come ga ni mo ko pe. Oh mi. Ije ba gele tai. O we be nu me. Ìlú òwe àwọ̀ erun náà ọ̀tọ́ mi màá lè lọ́wọ́ erun náà wà ní ìdánilẹ́sẹ̀ òwe ìdánilẹ́sẹ̀ ẹ̀họ́ mi mà tá náà wàá jẹ mẹ́rẹ̀ bẹ̀dẹ̀ àríyé ẹ̀ ti gbọ́ ẹ̀gbí ìhòòhò náà kẹ́kẹ́ mi yọ ọmọ bàzẹ́ náà ẹ̀wẹ̀ wọn bàzẹ́ náà ìṣe orúkọ ọmọ ọba ọmọ kìnìyàn uyé tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ ọgbọ̀gbọ̀ ògbẹ́rẹ́ ní ẹ̀mú wẹ̀rí ẹ̀rọ ẹ̀ sì ní àdàkàgbé ẹ̀ rí ìgbà gíṣẹ́ náà òyẹ̀wẹ̀bọ̀ ọgbọ̀gbọ̀nà so pa wẹ́ẹ̀rì mẹ́ta ni ha. Mọ́mí ìdàgbé sẹ́wọ́ kò dẹ́bẹ́ náà ẹ̀wẹ̀ marriage náà bẹ̀ bí ẹ ìwé mo jẹ́ nù ẹ̀ ọjọ́ rẹ̀ nọ́nù ẹ̀. Ìyá bí ẹ àmàmúwò yóò wọ̀ wọ́n. Kẹ́bẹ̀ bí ẹ nẹ́ni ẹ̀. Ẹ̀wẹ̀ gbèdé àyàbò ìdẹ́jọ́. Ọ̀nà náà. Wọ́n mú kèémà náà rí ẹ̀wẹ̀ bò. Where is Sotonia? Have you Koroki? I did tell our marriage. No, where be a major. Timelia going up your woman. Even in a young with bear, I granted be ma. And maybe no, she may have talent in Italo. Well, woman, where they are, and a damage among women. Otari, they are you. Why no, Boma ga o te boma ya mi e me tu o koku me na ipopo we ge ma ta tama we ipopo we ipopo no e je we po ge level e ko la san de ne wa mo mi ge la ti e ma ya ni je we po wa ma re ya le bi na ni na le mo je no e ma mi a do go le fo la se gbira hian e mi gbira be le fun a Como é? Essa mamãe não fala. Eu já me tive para posso me guardar de. O homem não ia lá. Posso me guardar de. O sacote me. Não vai lá beber frente. O homem vai lá. Sawe se go sato ti we o ka mo be ma ya go ge friend e o ye bo gbe ni ba na de no he be wo ni be o ye bo gbe e o ye bo gbe ni ba ni that is thing o we that is thing e se na check the dictionary that is thing de ye ke that is thing e bo ni for the dictionary mo dictionary o ba bu ni wa to si ni wọ́n náà kó ní ilẹ̀ dárò bá ní ìwọ̀n ó ní wọ́n mọ̀ bí ẹ̀rẹ́ ìgbọ́n náà bá pè é pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣọ̀ wá tó wọ ẹgbẹ́ mi bàbá tiẹ̀ lùbá kàmá ẹgbẹ́ mi lùbá nínà lùbá nínà ìgbà náà láìpẹ́ lùbá náà wọ́n náà bá bàbá rẹ ìró wa òsàtẹ́rọ wa wọ́n náà bá gbẹ bẹ́ẹ̀ ni gbé àjẹ́ yá mi wọ́n ẹ̀kọ́ mi gbé ní wọ́n náà bá mi gbẹ ilé làwọn wà àmì ẹni wà lọ́rọ̀ ìgbẹ́ bọ̀ nọ̀jú nọ̀ọ̀dùgbò ọ̀rùgbò nẹ́jọ́ ẹ̀jọ́ wà má ní eré nọ́bẹ̀ ní èrè wà má jẹ́ pé ọkọ̀ dúdú wò ní òkò ní mọ́ ní ẹ̀ní ẹwọ̀ fún wa ọbẹ̀ yàn náà okú àgbọ̀n ní ìhìn tó fẹ́ máa dùn mẹ́ gbẹ̀dọ̀gbọ̀ òkwèsì wẹ́pá nínú òkà ní kúwẹ́ kìí àwọ̀jọ́ ọ̀pẹ ya rẹ̀. Ẹ̀mí mo wá ta màá ó dídì ìsà. ọwọ́ àyẹ̀mú ọwọ́ àyẹ̀yẹ̀ mi ìdíyàn. Imagine. Ujon. Ó bẹ̀rẹ̀ láyé mi respect. Ẹ̀dẹ̀rẹ̀ ọjà kàrà. Gbẹ́jọ́ bá gbẹ̀. Gbẹ́jọ́ bá gbẹ̀ fẹ́ gbẹ̀. Ujo. Ní ma tó sinna gbogbo ẹ̀ wá. Gbẹ́jọ́. Ujo. Ujo bá gbẹ̀ fẹ́ gbẹ̀ wá. Ṣé èmi wá jí náà?
You no take one no tana. Uru no tebe a no tebe ya ku we pon. O ma se gbe no ta fo ni wa ka mo we bu e conclude man in matter na ya. Ge na me gbe ye no hu ye jo godo. O hu ye mo ni me. O hu ye ti aga to wa lo. Ina egbe de. Bo e bi ni e wa na bi o ha ju da o. O ha ju wa da won ye ye. Bo na le be da mi gba ta me na. O to pe. Mommy, o ko le gba ni mo na me ya. Mo ya le. O ko le ti gbe. Wọ́n ti tẹ̀lé wà tán mi náà wọ́n tó gbàdá wọ́n tó gbàdá fún wa àwọn gbàdá fún mẹ́mẹ́ dì náà owó gbàdá fún yẹn máa nàbí àwọn náà kókò lè máa tà náà yà owó ẹ̀dọ́ gbà ògùn yẹn máa nàbí owó náà wọ́n ti bá ti òwò ògùn tí mẹ́mẹ́ ṣe ìṣe àtàṣe mẹ́wàá ló fi jù ẹ́. ẹgbẹ́ bá bọ̀ bẹ́ẹ̀ wọ́n náà bàbá mẹ́wàá náà bàbá ṣàtúnwà mẹ́ wọ́n fi mẹ́rin wá ilé rẹ̀ ìfẹ́ mẹ́wàá ló ká mà mẹ́ káàbọ̀ náà pé ká tó sí mẹ́dàkínà owó náà nìyí mẹ́ta rẹ̀. Ògbó mi, ó bẹ́ẹ̀ tẹ́ lórí mọ́tò. Ó bẹ́ẹ̀ tẹ́. Ògbó mi ṣùmẹ̀ká. Ayi ṣùmẹ̀ká. Nari ni wa ẹjẹ mi wa fi ẹwò yẹ. Ọgbó kò mẹ ṣùmẹ̀ká. Ayi ṣùmẹ̀ká ẹbí bàtà. Ayi ṣùmẹ̀ká. Mi ma gbé òkú mi ṣùmẹ̀ká. Ìjì mi gbẹ ẹbí bàtà ló ṣe. Ayi ṣùmẹ̀ká. Ọmọ máa fi rákì jẹ. Oyin mu gbẹ ọ̀gbìn ma. Ìjì ma ẹ̀ máa kọ́ mẹ́kì ìjì mẹ́ lọ́rọ̀. Ìyẹn bá yẹ mi ìyá mẹ́rin lè kẹ́ bá. Dọ̀mọ̀ ní ayé kàmọ̀ wẹ́wẹ́ ma wọ́n wọ́n bá gbọ̀dọ̀ dẹ́. Ẹ o ní mẹ̀rí ká púpẹ̀ náà nínú pé ẹ tó sára ọmọ ní ètò sáà gbọ́dọ̀ àlàyé mi nínú pé ẹ ma. Ẹ jẹ́ ẹ̀ gbẹ́ màmá ẹ̀ wọ́n rẹ̀ nínú. Wọ́ bẹ̀rẹ̀ wọ́n lè sọ̀rọ̀ wọ́n ẹ̀ fà ọ́ bẹ̀rẹ̀ bí mo wà tí wọ́n nànà. Anam yẹ wù yẹn abẹ́ yẹ rules and regulations ọ̀rì ma ìmọ̀ ẹgbẹ́ dé náà ọ̀hún wà kọ́lẹ̀ ọ̀rẹ́ kọ́lẹ̀ ti dé. Kí ló ń yẹn nìyí? Kódà etí ọ̀dọ̀ àwọn mi. Ọmọ náà wà wà rí ni. Wọ́n bá mi ti ẹ̀rọ wà bọ̀ òde agbòde agbòmọ̀dé. Wọ́n náà máa gbẹ. Etí ọ̀dọ̀ àwọn mi. Àbẹ́ o oyin wà á mọ oyin rẹ̀ àgbà ẹ̀fà náà wà lóye tẹ̀ wà lóye wà lóye fún ọwọ́ máa ń mọ oyin rẹ̀ wà á mọ oyin rẹ̀. Ìní mi mẹ́gbà gbọ́. Wà á mọ oyin rẹ̀. Ẹ o àwọn náà lè gbẹ oyin mi ṣì máa ẹ̀ máa yé. Ìní mi mẹ́gbà. Ọmọ máa ń kéde àkùjẹ iṣẹ́ mẹ́kọ. Oyin rẹ̀ náà máa ń lè gbìn. Ọkùnrin ṣe lè. Ẹ kò gbà ní. Ẹ fi èmi. Ẹ kò gbà ní. Lẹ́nu bí wẹ̀lẹ̀. Lẹ́nu bí wẹ̀lẹ̀. Òkè wa fèrè ìmọ̀ta náà. Lẹ́nu bí wẹ̀lẹ̀. Lẹ́nu bí wẹ̀lẹ̀. Lẹ́nu bí wẹ̀lẹ̀. Wọ́n bá ní ọ̀pẹ̀. Wà á gbìkì. Yá lè pe mú. Pàkì ọmọ yìí wo ogberuwa ògiri wa. Èpè mú wa. Irú wa yà nà ọmọ mẹ́fà nà ọmọ mẹ́fà. Mama bí ẹ mama yóò pèrò wa òpè àní òwa. Ọjọ́ ká ní lè gbé làwọn ọ̀gá tó gbé. Bí ẹ Jésù wẹ̀ náà jẹ́ ọ̀gá wa rẹ̀ náà ní wọ. Ẹ náà wọ kiri àmì ní ti lè rí. Ọ̀nà rẹ̀ ló gan wíwá náà fi sẹ̀. Ẹ tẹ́jú ọ̀ṣun náà wọ́n ní ti náà. Bẹ́ẹ̀ni o máa ń tí rẹ̀ kò gẹ́ ya fi sẹ̀ nìyí. How is that? Tí ìwé ló gba àròsíkò sí. Yẹ́n lórí àfúnṣe ní ìlú ìyá tí wò. Ìnà àròsíkò yẹn dé sí ya. Kò gẹ́ ya fi sẹ̀ nìyí o gé kìnnìún gbé kìnnìún náà fi sọ wẹ̀ mà wọ́n yí mẹ́ láti ní máa mẹ́ máa fi. Ọmọ aláìkẹ́ ọ̀nà wà wọ́n máa ń. Sísá, ìyá yóò bọ̀ tó lù mí nàná. Ìyẹn gẹ́gẹ́ mẹ́rọ wẹ̀ pẹ́. Wákàlà tí a ń sẹ́ bí nẹ́sọ̀ fún. Ògbà mi gbé mẹ́ sísá. Àwọn tẹ̀wé lọ́dún ọ̀hún. Ele não guarda mais depois. Olha, o sato. O mami é girlfriend é o time mami é o sato. E je guarda o bebê o vai amor no. E mami nem viu para que ni ma wa we. Não wa DJ bebê o não to sato. Aí do bebê. Não wa do na gbe wa. Aí ele fie ni aí do bo kan bo ta wa gbe na wa we mi. Ne ke na e bi ma we. Oni mi wa o Sísá. Wọ́n lè wòye bọ́tọ̀ lòún bọ̀ pẹ̀tà. Èmi bẹ̀rẹ̀ ní kí nìyà. Èmi pé ẹ wà ní mú ẹgbẹ́ wà ní agbófẹ̀. Wọ́n ní agbófẹ̀ wò gbà máa ní ẹ̀. Kí ọ̀rẹ́ ọ̀nà fẹ́ lẹ́sẹ̀ wò wà wá ní ẹ̀yẹ kan pa ìwádìí rẹ̀ ní ọ̀yà lórí èyí lọ sí. Ilé kìí ṣe náà wà mọ ìyọ̀ nìkan. Mú ẹgbẹ́ lọ́dà ṣàtò. Mú ẹgbẹ́ ìwé náà yàwó yẹ akíyàn sẹ́tẹ̀ ẹ̀rọ kò tó kíá. Wọ́n ní girlfriend ẹ̀ asẹ̀tẹ̀ utopia asẹ̀tẹ̀ utopia. Utopia. Eu não falo. Ó
ça toi et moi mieux bon bé. Fiant boyoto. Il a fait moi. Qui le ouais. Faut il a fait mais. Déjà. Elle a ouais. Ouais, mais on ti mani re. I am here Saturday and Sunday your go. Omo no one there man ba we away e o wetin. Oyin kwa mi be abe no ya rikoro. On free way to anything. Oh, who welcome. O sa tu awon. Iyan gba la ya be we ni kereka. O sa to na go mu we wara gun. Yo tire for you. Go we di bi. Go me di. No, me man na we video. Même non doit tenir nos yeux. Il met nos yeux. Vous venez mettre pas. Il met pas dans la zone. Elle est bonne. Bon kilo. Il va pas. Il va mettre. Maman, mais nous qui m'en voulons moi, il fait déjà revenir à Paris. Tout le monde. Nous allons me rendre au bon affaire. Attends. Hein? Ok. No dirty. Make you one. No de no margin. I will be good at whoever. We will be to tell you how I feel. I need to Osu, ina na ile ba don be. Je wa ni. Orí pa na asusu. Ero mi. The boyfriend is me. Oh, breaking my heart. Ina nuwe. Zebe mi la ko kumari o wa vo se mi ya won to. Ina wa de no mu go yo mo. Ọ̀gbẹ́rẹ́, ọmọ mi me pàtàkì ta ma ro. Ina wo ni e go na ya una. Ina to azo obodo. Na azo obodo. Ina so gbai. Ina do nyewe ọmọ mi. Ke o me fa o wa. Ọmọ ta ma mi ke zo si. Ini ware ma e go ni lo wa ni. Ọmọ. Ni se na ba. Ya wuni wu agbomeje na ko ha pa. O de si bu e ni. Ele não pa ma patricia. Ko ni le ka mo. Ni wa mu. Ya wuni wa agbomeje na. Mo ma ni se na ba. Oh, ni no suwe ni boya zo to mi na we ge wa ewe ma ito bo e ma so mi na di tama wi ke we sisi we sipiti ene mi na e gire ni da wo wa be na na ni be ba o si di we ni na je yo ba ba be ijo ba ba ibo di ni we ọmọ gbe ate no mo gbe ya bi ba e gbe gbe ma ya bi e pa bi se na je o gba yin ka ma we we ọmọ mu ke ọmọ ame ke wo meva ni ya ọmọ ge gbe abi ọmọ ni e bi e we abi bi ije do meni me fi na e je do me ba wa na ko ma ju go de nya na ya mo gbe me ni ti ma o me ije wa ma wa pe jo ko wa we ta bo me me ko ko we ma we bi ije wa te ima kama we te wa no ika mo wo ma mo meva bo ya mi me e te me ju ma wo
Hey, wait, you want to for them? Hey, a desperate mother. Ni ya mo e, o gba no mo ko wa. Imi owe, ya do go mi owe, imi na dan la latian. We say, oh, well, man, what was it? What is your not your rope? I can't in the devil in the portrait. I'm out for the hat. I don't know, you know, I call you a minimum. When you have a friend, you didn't know what wanting. He said, Utavedia, he will go better than me, or not disappoint you. Only there's a not disappoint you. What do you mean now? What pays your money? You mean, my own partner, I can't know what Come. Isa, maybe I will have a jury. Oh, but I don't know what I'm doing. Why, y'all? Hey, I'm okay. When I get you, they don't want to know. Hey, I'm okay. Lali, everyone, what did you? Well, when I go to life, you know, Mamma. Mamma. Why are you banana? Okay, let go to life. I don't know. Everyone, I will be well. Another new boy. Oh, we have one. I'm going to go. I've been at my mother, but I'm not going to Ebe mo boa. Oba ye gbe mi ame go. Eri okai. Oba agbo nwe ko ma na wo wu. Agbo we no so ni oba yi mata na. Gbe gwa bi owe na. Iju na wo wa. Oja. Ayo so ma wa bo mo e. Sita mesati. Pegbe iwe ma wo. Baba ni o mo ya wo so. Kasi me. Oni me. O ro ma pada. Kile wu ko wa ha wo mele wu. Araba sale dale. Sapana bera bera de. Araba sale dale. Sapana bera bera. Boy. Why you wanna be like that? Wow, girl. Hey, that's about me. Hey, but No, you are the blue. no, that's gonna go here with them. Hey, go get okay. Wow, girl. Oh, what you walking out for? Wa me e wa. Oh, No, get the banana bera. Ka ki je me no. Wow, girl. Hey, na. Oh, de ni kwa na. Eh, group of folk wa o. Eh, baba ba de. O ba fe ya ta. Make it to a little and no you yo. You know. Who will to any neighbor to wear? If I do wear again now, if I do wear that one. Eh, I don't know about that. Gaga uri we masuta wa oyo e chakama ese dugu de tuna juma enu chakama na e obo wa kiji onurawa e na ya kiji onurawa wa e ba ya ke fi lo gbe ni re pe inu awo Awful. Every day I go now. You know, wow, we are here. Who will let me do? Sisa, Nia. I want to live. I want to. We're not born a big way. Sisa, Nia, and you we need a little. You wear here you are not like Matijari. Express you one. Yes, one man. Mama. Ẹgbẹ̀rún ní ṣe náà ẹ̀yìn ìwé ní ṣe àjọ́jì ìyẹn ìníta ìbẹ́gẹ̀ náà ẹ̀sùn stone small stone ní wàá fílẹ̀ pèpèpè ọ̀fọ̀ iná ìwé ní káyé ìyá mọ̀ àwọn smooth ó máa náà wọ́ pàwọ̀ ẹ̀dá ẹ̀sùn ẹ̀ yálà ìwé tu ẹ̀dá ẹ̀sùn ọmọ náà ìwé ní káyé ìwé ní káyé
ya mana o na ya da Dani nezu ovuna oyibe mi awon nime owo ni ge ti kwa ro na ibe down la be tikeni mai lai tikeni mai joy how say you do a pastor ejo do obu ebi opa eyata ebi na nos one at a bank. Hey, Bota. Hey, Pastor. When you take one, or when you live in the bed, Kate, a bow away. Or when you live in the door. Oh, what can it come on? How will you know? Hey, by our banners and look by the window. Mo pa te yare o. Sabu pa bo. Lawo. Ni bi ko ni wa ni wa. Ya be. Ni ya fi. Lawo. Mo ta ma wa. Wow, dolenta. Ọlọ́wọ́ mẹ́gbẹ́ lògún mẹ́. Ajó gbogbo ẹni. O wẹ́wọ́n yẹn ti sùn náà ẹ ti gbá. Because mi wá bẹ̀rẹ̀ lẹ́wọ̀ ìpínlẹ̀ ohun yòókù. Ìyá tó bí ọmọ rẹ̀ ọmọ ọ̀dọ́. So sísí orí ayé rẹ̀ ọ̀hún ẹ̀zẹ̀rẹ̀ ọ̀dà fìyàn. It's okay, but please. Ọ̀rọ̀ ẹ̀kọ́ wá sí. People should just give me peace. Igú alẹ́ náà. Now. Ìyẹn ìwé ìrìnà sùnù rẹ̀ náà gbéra. Wọ́n á kí wọ́n tẹ̀sán lọ́wọ́ yìí lọ. Ìwé ní tara náà wọ́n wẹ ìhẹ́ ìwé tí ènìyàn lè lè rí nàlẹ́ ìsọ̀ní sọ̀rọ̀ tó wẹ́ ní àríyé tí wọ́n yà wọ́n. Ìsìn yìí kì í yà tó bá yà tí ẹ̀ lè lọ fún ọ̀kà láwo owó fi ẹ̀kọ́ ìwé yẹn èyí ló ń yà yìí. Ó dẹ̀ ìnáwó yẹn ó di àlẹ́ yẹn ni. Obi rí o tọ́ lẹ̀ náà. I'm telling you the truth, believe my word. Wọ́n yẹ àtàlẹ́ lọ́wọ́. Náà ló mú ẹsẹ̀ rẹ̀ problem yìí. Here we not we not feel we are true. I buy no sense no car so I will repeat it. You have only one for him. He did build a beer when I can't wait. Mark my words, believe my word. Make you where I deal with another. You may wear the air is clear. Even your balance in it. Mama, that will be ready. Mama, do have you? Well, you know now. Okay, how are you? Yeah, but you go along with a now. Ọmọ koyan. Je ami wa musi. Etuma ya. Wako. Emo o le la ma ya tele mama. Owe ya do biscuits. Kakabo agri ahun. Nda oye ma ni le pe wa ji na oye ma. Megi owe ya garu wa. Yere en ko. Wa ya o ni ya ma o. Ya sin ya le yo. O ni ma. E ma pa mi ati e sapelu o Ted. O ni wa de papa bi ore Ghana no wa wa ni feme. Ọ̀rẹ́wádìí ẹ̀yẹ́ wọ̀n bá mi wọ́n ọdún fi wẹ́ ọdún fi pọ̀ ọ̀fẹ́ òní ààrẹ ìṣẹ́rìn rẹ̀ ìgbẹ́ pàrọ̀ kíá. Ìjọ sàtó wà náà láti ní wàhálà ọ̀ látọ̀ nílẹ̀ ọ̀dà fún wọn ọ̀dà fún ọ̀nà fún ẹ̀ jẹ́ lẹ́rẹ̀ oníwé yà ń wò fàtà wàhátà náà nígbà lọ́nà. Ọ̀dọ̀ mẹ́rin wà wíwẹ̀ tó wà ẹ̀dùnmí àwòwò. Ṣùgbọ́n mi tẹ́ yọ ẹyin sọ́tọ̀. Kakabọ́ ọ̀nà gbọ́dọ̀. kakabọ́ ẹni ní gbọ́dọ̀ sọ̀rọ̀ wá sọ̀rọ̀ bọ́lá.
Quando sono qua bocca io e non ha le hene lungua fa coglio come so asilo ni wa ma na ni ya ya kwa na sina na asilo na so wa ni ya fe da mu ya ni ira de go yo chapter 16 chairman yes wa bo ya sinoma ni mo ya si ọmọ me ko ya de sano ija ese ko je yan na ọmọ do hele me ga ya me wo wa ìgbé wa gbọ́ mẹ́rin bọ̀dá olúgbanúgba ìmọ̀bí wọn ọmọ náà ló da ẹjọ́ ló da ọtí wọn ọmọ náà ló da ọtí wà lóka market ọdọ́ ẹ̀ náà wọ̀n dọ̀. ọmọ ẹsẹ̀ mi wọ̀nà kí ni wà nínú ọ̀bí ààrẹ mi. ọmọ rẹ gbé dọ́ọ̀dọ̀ má gbé ọ lọ rẹ ẹ ló wà ó làwọn wọ́n eré nínú wa bá ó ká gbéra ní ìfìwé ẹ̀dẹ̀bẹ̀rẹ̀ náà. Quando io di na. Oh, vai ser. Ah, oggi viene in sa. Non lo dai, I moto ka wafi. E poi wafi e moti gaduna. Ane wa e o quando se un uomo fulo ne ba fi we ka do le da do nu sin ya ni aro ki ya be ma ro ki mo na. Awo be fi ya le gbe. Ọmọ. Di aje. So pon bi gwa lo. Emi o yin. Ni wa. Ije o sa ko. Me da bi pa me de na na. Here is it over no problem. Ori lo pa. Ki wo be na. Ori lo pa. Mi mo ya Ba o ise eje sa kwa ne. Mi no bi me wa ji. E ka lo fun mi lo wa ya lo gbe wo. Are ni ni si gbe ti wa. Ino ka bo wa se le wo wa. O ga da le wo. Wa na ri wo me taji. Wa ma wo wa ama. Ọ̀dà fún wa àmà ló wà. Èèmọ̀ ní ewu wà yéye. Nínú ọdún ẹ máa lè gún mẹ́, ọdún bá lè wú wà lórí Jésù. Ìjẹ́ ló bí èèmọ̀ mi rẹ̀. Desperate mom. What are you talking? Àtẹ̀ká. Ẹni ọdún rẹ̀. Wàtá. Lẹ́yìn àṣì o, máa lu àwọn duga didi nọkọ kún wa láyé mú àṣẹ dógbó náà jẹ ìnáyà sí ajá mọkàwó ẹwọn àyàlú láyà rí abóyè sàwó.